Does it interfere in money matters? Pé iye èlò ló fún ẹ ńbẹ̀, iye wo ló gbà, kí ló charge? At all. He's not interested in that. No. Torí àwọn èèyàn allege wọn pé ní kákọ̀sí wọn táwọn ọmọ bá ti ṣe tán tó ti ṣe freedom wọ́n máa fi wọ́n lẹ̀ ní wọ́n bá wọn wáṣẹ́ wọ́n bá wọn dá sí. Mo máa ń wo Àlàyé gẹ́gẹ́ bí Ọlámídé film. Ó ti yé yín. So mo dẹ̀ máa ń wo Ọlámídé náà gẹ́gẹ́ bí ọ̀gá ńlá orin. So mo máa ń wo àwọn méjì pé okay since mo ti wà nínú film since mo wà lọ́dọ̀ Àlàyé mo ti wà lọ́dọ̀ Ọlámídé film. Ó ti yé yín. Boss wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní diverse way wọ́n wá study ẹ̀ wọ́n wò pé kí ló lè ṣe tó bá rí pé nǹkan báyìí lẹ́ni yẹn ló like láti ṣe wọ́n á kóná mọ́ wọ́n á máa gbáǹdì wọ́n á máa boost ẹ̀ nìyẹn wọ́n á máa promote ẹ̀. Most àwọn nǹkan tẹ̀ ń wò tá à ń rẹ́rìn tí everything ṣe is the one that actually àwọn náà máa ń sọ gbogbo nǹkan tá a máa ń sọ everything tá a bá máa sọ I'm telling you it gives us the dialogue it gives us the directory and everything. You want to fucking ṣe yẹ̀yẹ́ mi? I ain't doing that nigga. Ẹlòmíì yẹ pé ló ń ja ọ̀gá mi àwọn ọmọọṣẹ́ ti ṣépè fún pa. Àwa ta tún kọ́ṣẹ́ gan àwa tá à ń kọ́ṣẹ́ à ń gba owó ó ti yé yín lọ́dọ̀ wọn. Ẹ ti gba freedom. I'm a free agent. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀. We will always keep saying thank you ẹ ṣé ẹ kú gbogbo ìgbà wa torí tí ò bá sí ẹ̀yin kò lè sí àwa ẹ̀yin gangan lẹ ń lùlù táwa fi ń jó. Lórí ètò lẹ́ni gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ọ̀dọ̀ àwọn ewé òun la tún kọ́gùn sí ṣẹ̀wọ̀n pé téèyàn bá jà lọ sọ́tún tó bá jà lọ sósì ibì kan ló máa rẹ̀ jà sí last ó ti rẹ̀ wá sí ọ̀dọ̀ àwọn ewé báyìí. The young shall grow. Yes, we have a responsibility as adults. A ní ìpè gẹ́gẹ́ bí àgbà láti jẹ́ kí àwọn ọmọdé yìí dàgbà. Ọwọ́ wa ni àwa là ń bí wọn ọwọ́ wa náà lọ ń dàgbà sí. Báwo làgbà ṣe ń jẹ́ kí ọmọdé dàgbà bíi tiẹ̀. Ó ní mo fi máa kí Akinremu Moses aka Dotun. But it's all about the moolah nigga. It's all about the moolah nigga. Ṣé rántí pé sọ̀kò fún mi ò gbàgbé o. But torí ìfẹ́ tí mo ní sí mo ṣe wá bíbá. Are you fucking yẹ̀yẹ́ mi Dotun? I ain't doing that nigga. Are you fucking want to say yẹ̀yẹ́ mi lójú àwọn ará? That's not what I'm doing, bro. You must be crazy Dotun. You want to fucking ṣe yẹ̀yẹ́ mi? You want to fucking ṣe yẹ̀yẹ́ mi? Ẹ ti get it. Dotun ló wà lórí ètò lẹ́ni Akinremu Moses ṣe wà dáadáa. Mo wà okay ma. You want to fucking ṣe yẹ̀yẹ́ mi? I ain't doing that nigga. Ó dáa ẹ jẹ́ ká kọ́kọ́ wò gẹ́gẹ́ bí iṣẹ́ yín ṣe mọ̀ pé you want to fucking ṣe yẹ̀yẹ́ mi la fi mọ̀ yín jù mi sọ pé àmọ̀ yín la fi mọ̀ yín jù. Báwo ni ìrìn àjò theatre ṣe jẹ́? Was it what you liked? Ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ ni àbí nǹkan tí wọ́n kò ẹ̀sìn yín tán kàn ṣáà papọ̀ fún yín pé wọ́n bóyá kó lọ ṣe léyìí? Báwo ló ṣe rí? Bó ṣe jẹ́ ni ìgbà tí mi fẹ́ wọ school mo fẹ́ wọ school láti ṣe English so mi ò wá ní literature so instead tó máa fi fún mi ní English yẹn wọ́n wá fún mi ní English theatre art máa ń wò pé àtọ́bà because lọ́kọ̀ èmi like orin mo fẹ́ kọrin nǹkan tí mo ti ń plan láti kékeré ni ẹ pé mo fẹ́ kọrin orin yẹn mo like ẹ̀ gan àtọ́ wá fún mi ní English theatre art mo wò pé theatre kí làwọn people yìí ṣe kí ni ẹ bí mi nú gan ó dùn mí gan pé irú kí lélẹ̀ ẹ dẹ́ fún mi ní English tẹ́ bá lè fún mi ní English ẹ dẹ́ fún mi ní English music ẹ wá fún mi theatre art so bí yẹn ṣe bẹ̀rẹ̀ ní ìgbà tá a wà ní department àṣà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n wà ní ká wá act àbọ̀ sí stage àkọrin àjò bẹ́ẹ̀ mo ti ń wò pé kí ni dẹ̀ fine mo dẹ̀ like ẹ o so ṣe mọ̀ mo ìfarasí nìyẹn àdẹ̀mbàbò bẹ́ẹ̀. Kí wá ní àwọn disposition dádì àti mọ́mí pé láti bí English and theatre art lè gbà wọnú original theatre industry? Nǹkan tó ṣẹlẹ̀ ni mọ́mí mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé nǹkan tí ó bá ti wùyàn lọ́kàn láti ṣe tí ó bá ti ń ṣe nǹkan tí ò dáa she's a praying mother so wọ́n kàn máa fàdúrà support ẹni wọ́n á bá ìgbàdúrà wọ́n á advice ẹ wọ́n á sọ àwọn nǹkan tó yẹ kó ṣe nǹkan tó bá mọ̀ pé kò yẹ kó ṣe o tó bá ń ṣe nǹkan báyìí o
ro báyìí ẹ mọ àwọn ìyá wa tó máa já sí rè pẹ̀lú ìgbìyànjú ọ̀rọ̀ gbìyànjú. Exactly, and my dad is anything goes type so far tó bá àwọn tí ẹ ní wà láàánú rárá. Exactly. So bó ṣe wà nìyẹn. So they didn't object wọ́n gbà pé ìwọ ló nǹkan tó ń wù ẹ́ tó fẹ́ lọ ṣe nìyẹn. Àwọn parents wa ti ń change nígbà tèmi ṣe ń jayín tán bá ti ń wo dámì lórí tv tí pọ́pọ́sì mi bá ṣílẹ̀kùn yàrá wọn wọ́n máa pa gbogbo CPU ní àti tv àti decoder wọ́n máa pa everything pọ́pọ́sì bá ní ìran mi ò ṣalágbé until someday téèyàn kan wá convince wọn pọ́pọ́sì mi dẹ́n tó máa pè mí sí mo wo show ẹ ó fine ó ṣe dáadáa torí pé mi ìdẹ̀ borúkọ wọn jẹ́ ni tó ẹ wá jẹ́ ká wo báwo lẹ ṣe dé ọ̀dọ̀ Odunlade Adekola. Okay, ẹ ṣé mo ní aunt kan she's in Ohio, United States, so àwọn like Daddy Jide Kosoko is my uncle, so they are very close. So máa sọ fún wọn pé since tí mo dẹ̀ ti ṣe tán báyìí mo ní interest láti continue career yìí though mo sì fẹ́ kọrin náà but interest mi wà nù career yẹn jẹ́ mo fẹ́ ṣe so wọ́n ṣáà bá mi sọ pé okay o pé àwọn abá Daddy Kosoko wọ́n á bá wọn sọ̀rọ̀ but eventually so ó wá ní ìkànnà àwọn cousins mi so wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ Àlàyé so ìyẹn ló wá ní aunt mi wá bá sọ̀rọ̀. Àlàyé yẹn jẹ́ Odunlade Adekola ó ti yé wa so ìyẹn ló wá ṣáà sọ fún mi pé okay wọn ní pé they are trying to get new intakes so pé interview náà máa ń pè àwọn ò fẹ́ sọ pé audition so pé wọ́n máa bring in new intakes pé kí n try láti wá so I went that year so we did the interview but wọn mú wa ní year although I think around that time ìgbà yẹn ni vendor jáde so boss was everywhere you know one hot skin iṣẹ́ ó ti yé yín so but along the line we went some other time so nígbà tí a débẹ̀ boss dẹ̀rẹ̀ tó bá pé 1 million years nǹkan tí wọ́n bá tó bá ṣẹlẹ̀ like a million years ago ó máa rántí. He's good with faces and he's good with memories. That's high retention. I'm telling you. So mo ṣe dé inú interview room yẹn lọ́jọ́ tí mo ṣe wọlé báyìí ọkọ wò mí báyìí ọmọ bọ̀bọ̀ yìí ẹ̀rù tẹ̀sí bá mi pé ẹ mọ bọ̀bọ̀ yìí kí ni mo ṣe. ṣé kò jalè ṣé kò ṣe kò burúkú. kọ́pà ẹ̀gbọ́n ẹ̀ ó ń serve lọ́wọ́ yes mo mú ẹ̀ ó ti wá bíbá ẹ̀ rí mo ní bẹ́ẹ̀ ni sir mo wá ní 2018 meanwhile I was at the front of aunty big sis mi aunty Eniola Ajao dìde má bọ̀ mo ẹ̀ switch seat mi ni ẹ pé kí n má bọ̀ ní iwájú àwọn wọ́n ṣáà bá mi sọ̀rọ̀ wọ́n ṣáà interview mi so as God will have it so I was enrolled that year that was 2020 so ìgbà tí coronavirus tó wá dé gbà yẹn so there was break so stuff like that so until after then we started it. tó ìrìn àjò yẹn ṣé nígbà tí wọ́n ṣe interview fún yín kí lẹ lè sọ fún wa pé ẹ lérò wípé ó jẹ́ nǹkan tí wọ́n fi mú yín nígbà tẹ́ ṣe interview kí lọ́rọ̀ tẹ́ sọ was it your disposition was it your aura ṣé charisma yín ni kí gangan lẹ fi òpó attract wọn sí yín àbí ẹ fún wọn lásẹ̀ǹtì ń bẹ̀ tán fi wò pé bọ̀bọ̀ yìí nà tù bí ó tiẹ̀ jó wáyò ó lè pariwo kò wáyò. ṣẹ́rí ìgbà yẹn àti bẹ̀rẹ̀ Sàámú Alájọ so mi sọ anything but the thing is he's a man that studies máa ń study èèyàn he looks beyond for him káwọn nǹkan tó mú wọn tán fi mọ̀ ń gbà ẹ pé ẹ̀gbọ́n mi sef because I didn't tell him my sister was 7 then she understand he must have gone on my page or possibly bóyá wọn lọ page sister mi or thereabout he studies before he brings people in he looks at their lifestyle their background ṣẹmọ even their affiliations àwọn tó mọ̀ wọn ó ti yé yín so he tries to look at because àwọn náà nífẹ̀ẹ́ èèyàn tó máa débẹ̀ tó máa ṣe bó get because he's a well cultured man so àwọn dẹ́ Ọlọ́run ṣẹmọ he's a religious man so he's kò sí nǹkan kan tí mo sọ náà tí kàṣà lẹ́mìí bá wọn sọ̀rọ̀ pé ọmọ yìí Dọ̀tun ló máa jẹ́. Ọlọ́run. Dọ̀tun sọ fún mi kí ni mi ò ní kí n lè wájọ. Brother Sam, your level of reasoning is really low. You mean my sense, my level of sense of reasoning is low, right? That's the gospel truth, bro. My sense of reasoning is low, right? I'm sorry, bro.
My thinking fuck continue slowly. It's a bitter truth, nigga. Is that what you telling me? I'm sorry, bro. That we gonna be on law, I'm sorry. I'm I'm the only one that can tell you I'm your real nigga, bro. Are you telling me the real thing? I'm all you've got, bro. My thinking, my body is low. Kò dá fún ẹ. Àlejò tí mo gbà lẹ́ni Mr. Akinremu Moses tí gbogbo èèyàn mọ̀ sí Dotun. You wanna fucking ṣe yẹ̀yẹ́ mi? I ain't doing that, nigga. Kódà ṣé mo pẹ́ sọ pé orin lẹ kọ́kọ́ fẹ́ kọ? Ṣé tiẹ̀ tún wá gbégbá ẹ̀ nígbà tí acting ti ń gbèrú táwọn èèyàn ti ń mọ̀ yín àbẹ̀ ti drop ẹ̀? Mo ṣì ń ṣe o. Torí pé lọ́kàn mi orin yẹn náà Ọlọ́run ṣì máa ràn mí lọ́wọ́ díẹ̀. Mo ṣe ń kọrin o. Mo release couple of singles. Okay. Meanwhile, ìgbà yẹn náà tí mo fẹ́ wọ school, I was dealing with DJ K-Wise. So mo máa ń lọ bá wọn ní Mycom bus stop nígbà yẹn lẹ́gbẹ̀dá kó tó di pọ́n lọ silent. So I sang a song then. Orin yẹn ó ti ń hit but education ṣe mọ̀. So in short mo ṣe wà yìí náà orin yẹn ó ṣe wà náà àwọn paramount things tí mo mọ̀ pé yes. Okay, orin tẹ́ ṣe pẹ̀lú DJ K-Wise ṣe kò lè fún wa ní snippet kakọ̀tì ẹ̀ mọ̀ kó wà ń bẹ̀. Ẹlẹ́dàá dìde má sùn má sùn má sùn ṣe béèyàn ló bẹ ọlá mi dé dàrídà kọmọ bàbá olówó mo claim Moses all over the world. Mo fẹ́ dàbí one day kó. Ìyẹn mo wò pé dèkó bóyá orí sí semantics yẹn láti fẹ́ continue. Okay, so judging the music industry, do you still really want to do that music knowing fully well pé music industry yẹn ṣe pẹ̀lú ṣẹlẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí àti ń ráwọn àríṣà kan pé ibẹ̀ yẹn tún dá kó fẹ́ dúdú jù fún ọmọlúàbí ṣé ẹ sì fẹ́ ṣe music yẹn? Ẹ má bínú ẹ̀yin àgbà náà lẹ sọ pé àwọn wo làgbà? Okay, àwọn àgbà mo gbọ́ yín. Àwọn àgbà náà sọ wípé ibi gbogbo la ti ń kó adìẹ alẹ́. Bí ó ṣe wà ní ibẹ̀ yẹn náà ló ṣe wà ní everywhere. So I won't say more than that. But I am just so happy for the path I've chosen, for who accepted me. She gets. So I'm just so happy. Because you want to fucking ṣe yẹ̀yẹ́ mi. Amen. Àmọ́ tí bá ní kí n wò ìgbà tí ẹ ti darapọ̀ mọ́ Aláyé, sorry I mean boss. Ọ̀gá at the top, ọ̀gá gangan, olórí oko bámbám. Ọlọ́run. Ṣe iyẹ̀pọ̀. Gbẹ̀fún. Láti ìgbà tí ẹ ti darapọ̀ mọ́ Uncle Odun Adekola, torí mo fẹ́ gbàgbọ́ wípé Sàámú Alájọ ni breakthrough yín lè fi làwọn èèyàn fi mọ̀ yín. Ṣé ẹ ti ń ṣe àwọn iṣẹ́ míì torí àwọn èèyàn allege wọn pé ní kákọ̀sí wọn táwọn ọmọ bá ti ṣe tán tó ti ṣe freedom wọ́n máa fi wọ́n lẹ̀ ní wọ́n ń bá wọn wáṣẹ́ wọ́n ń bá wọn dá sí ṣé bó ṣe rí nìyẹn àti pé àwọn iṣẹ́ ò lè tuntun ṣe iṣẹ́ ti produce fúnra yín. Ní ọ̀dọ̀ boss bí àwọn ṣe wà tí because kò ń ṣe gbogbo bí lórí ọ̀fẹ́ yẹn máa ń wà àwọn olómìn wọn kí n aláwẹ̀ but lọ́dọ̀ Aláyé tẹ bá ń ṣe nǹkanṣẹ́ lọ́wọ́ wọ́n máa ń allow yín láti lọ ṣiṣẹ́ ń ta ti free o ti ṣe freedom o but wọ́n máa ń allow yín kẹ́ lọ ṣiṣẹ́ ń ta ẹ kàn jẹ́ kọ́mọ̀ ẹ pé òkè bí báyìí ni mò ń lọ ṣe understand wọ́n gbọ́dọ̀ mọ ibi tẹ́ ń lọ because ìgbà míì ẹ lè pàdé ń bẹ̀ so kò ní dá pé sọ fún mi pọ̀ ń bọ̀ bí àṣọ́dọ̀ ẹni iṣẹ́ get so he is free sir mo fẹ́ lọ béèyàn báyìí ṣiṣẹ́ o you are free to go. So does it interfere in money matters? Pé iye èlò ló fún ẹ ńbẹ̀ iye wo ló gbà kí ló charge? At all. He's not interested in that. No. Àwa tá tún kọ́ṣẹ́ gan, àwa tá ń kọ́ṣẹ́ à ń gba owó. Ó ti yé yín. Lọ́dọ̀ wọn. So how much more? À ń gbowó now. Ṣé ti wá produce fúnra yín? No, but I'm planning to. Iṣẹ́ tẹ́ ti free. Mo ti free. I'm a free agent. Free as bird. I'm telling you. Àmọ́ ẹ ti produce. At all. Kí ló dé? I'm planning to very soon. Very soon. Yeah. Ọlọ́run á jẹ́ kí iṣẹ́ yẹn kó di ṣíṣe. Torí ẹlòmíì á plan. Ọlọ́run ò ní gbà fún àmọ́ Ọlọ́run á gbà fún yín. Ẹ wá jẹ́ ká padà síbi Dotun. Ṣé accent yìí because mo gbọ́ Ohio nínú ọ̀rọ̀ tẹ́ sọ pé àǹtí yín kan wà lọ́wọ́ ẹlòmíì ó sọ accent jẹ́ tó mọ̀ náà ipò tí lọ. Èmi nìyẹn. So ibo ni accent ti wá ṣé kọ́ ni àbí Ọlọ́run gbà fún yín ẹ̀yin náà ti travel káàkiri tó fi di you want to fucking ṣe yẹ̀yẹ́ mi nigga. Bí accent yẹn ṣe wáyé rè ṣé mọ̀ bí mo ṣe sọ boss wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní diverse way tó fi ń bring àwọn èèyàn up tó bá wò pé okay ṣe nǹkan báyìí tó bá rí pé nǹkan tí mo dẹ̀ ní kẹ́ni ṣe kò jẹ́ kó boost nǹkan tó fẹ́ ṣe
wọ́n á wá study ẹ̀ wọ́n á wò pé kí ló lè ṣe tó bá rí pé nǹkan báyìí lẹ́ni yẹn ló like láti ṣe wọ́n á kóná mọ́ wọ́n á máa gbáǹdì wọ́n á máa boost ẹ̀ nìyẹn wọ́n á máa promote ẹ̀ so because ìgbà tá bẹ̀rẹ̀ Sàámú Alájọ yẹn tí ó ṣe data kò ṣe pé bóyá season kò ṣe episode 1 ni mo ti ń sọ irú àwọn kan bẹ́ẹ̀ yẹn but a few episodes after not wò pé kára because boss tá bá ti ń ṣe fíìmù bẹ́ẹ̀ inú Sàámú Alájọ yẹn náà ti ń fún yàn wá kàn sọ pé orúkọ kan ń bọ̀ wọn ò ní sọ tá bá ti fẹ́ ṣe wọ́n á kàn pé ẹni yẹn pé lágbájá ó ti yé yín so Yoshibi ó ti di Yoshibi nìyẹn tá bá tún ṣe lábẹ́ ṣe another episode wọ́n kàn tún lè pẹ́ lómìn ní pé ìbàfò ó ti yé yín gbárí yes and so on so ìgbà tí wọ́n rí pé a ṣe sí nǹkan náà tí bóyá mo sọ English àbí nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n wò pé sí bọ̀bọ̀ yìí tó dẹ̀ nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe ó wà okay so he also gives most àwọn nǹkan tẹ́ ń wò tá à ń rẹ́rìn tí everything ṣe is the one that actually àwọn náà máa ń sọ gbogbo nǹkan tá a máa ń sọ everything tá a bá máa sọ I'm telling you it gives us the dialogue it gives us the directory and everything so àwọn sin mi dẹ̀ wà tó yẹ pé a lè lo 10 minutes ní díẹ̀ ká tó yá reason ni pé a ti fẹ́ yà tán a tún máa rẹ́rìn a tún break a tún padà a tún rẹ́rìn kó tó di pé a máa achieve ẹ̀ so bó ṣe bí Dotun ti elaborate jáde nìyẹn bẹ́ẹ̀ ni. You wanna fucking share your yeah me nigga? Thank you for coming on the show nigga. Thank you. Cause then about wo ẹjọ camera bá mi wo drip as in it's a gangster drip. As in tẹ́ bá lọ ṣe grill lásán a máa gbé yín ni. Wọ́n rògbò. Lẹ́bẹ̀ẹ́ ni màmá rìn títí rẹ̀. Ó dẹ̀ lẹ́nu orin ẹ jẹ́ kí n tiẹ̀ béèrè làwọn tí ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe role model. Who are the people who inspire you in music? Baddo snare Olamide mo fọ́fọ́ Olamide pa I've always ṣe mọ̀ mo máa ń wo Aláyé gẹ́gẹ́ bí Olamide film ó ti yé yín so mo dẹ̀ máa ń wo Olamide náà gẹ́gẹ́ bí ọ̀gá ńlá orin so mo máa ń wo àwọn méjèèjì pé okay since mo ti wà nínú film since mo wà lọ́dọ̀ Aláyé mo ti wà lọ́dọ̀ Olamide film ó ti yé yín so but by grace of God willing àmúlà Baddo. Oh damn. Oh damn. Oh shit. Oh shit. I've rehearsed for this time coming, nigga. It might be your bodyguard, bro. I see this coming, but I ain't see this one. Baddo snare, no. Pepper snare, many wèrè wà lẹ̀. Ẹ̀yin èèyàn wa kó tó di pé many wèrè ká tó ẹ jẹ́ ká tètè park up everybody máa lọlé. Ẹ ṣeun gan nínú àìráyè yín náà lẹ ti wáyé láti wá ṣe interview you. I know that a lot of people are already beginning to see your works lórí social media, you're making impact and all of that. Lágbára Ọlọ́run iṣẹ́ yẹn á túbọ̀ máa lọ síwájú. Amen. Lọ́dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Yín Mọ́mọ́. Wọ́n ní kò ní dáa kágbé you want to fucking ṣe yẹ̀yẹ́ mi nígá kó má lọ ṣe yẹ̀yẹ́ wa ń tà ṣe ti understand kò ní dáa kẹ́ boss tàkẹ́ wa ni those people they didn't fucking give me anything nígá ṣe ti understand kò ní dáa àwa gan ò fẹ́ ẹ má bínú pé ó kéré ẹ bá wa fìfẹ́ gbà. Ẹ ṣe máa ń. Ẹ̀yin lè máa mọ̀ tún mọ̀ nǹkan tó wà ń bẹ̀ bọ̀ ṣáǹtì wà ń lé. Bẹ́ẹ̀ni. Àǹtí wà ń lé. Wọ́n wà ń lé wọ́n sì gbé fún wọn. Èmi náà mọ̀ nǹkan tó wà ń bẹ̀ oúnjẹ ni. Ṣẹ́yìn mú oúnjẹ sí. Ẹ̀mọ̀ náà dá. Tẹ́ bá jẹ oúnjẹ gan máa sẹ́yìn. Ṣẹ́yìn wà ní. Ẹ wá máa lọ. Ẹ dúpẹ́ ẹ ṣe àdọ́kọ̀mọ́ màá yàn. Ẹ ṣe gan, thank you so much. I really appreciate. God bless thank you. You so thank much. You too. Lágbára Ọlọ́run iṣẹ́ yín á túnbọ̀ máa lọ síbi gíga. Dotun in America, Dotun in Canada, Dotun in UK, Dotun in China, Dotun in Brazil, Dotun in Turkey. Mi tẹ̀lé wait kẹ́ wá máa tún ṣọ́ bóyá tẹ́ bá gbọ́ German mọ́ tara yín. Ó máa tún better. Amen. Thank you so much. Thank you, sir. Ẹ̀yin èèyàn wa lórí ètò Yín Mọ́mọ́ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́. Bí mo ṣe sọ ṣáájú nígbà tá a bẹ̀rẹ̀ ètò mo ní àwa àgbàlagbà ó yẹ ká máa la ọ̀nà táwọn ọmọdé máa tọ̀ ká dẹ̀ máa groom wọn ká máa gbà wọn níyànjú àti ìmọ̀ràn. Ṣe rí pé ọmọọṣẹ́ kan ló sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ ní dáadáa. Irú ọ̀gá wo ni ìwọ jẹ́? Ṣán lè sọ̀rọ̀ ẹ̀ dáadáa? Ṣáwọn ọmọọṣẹ́ ò ní máa ṣépè fún ẹ̀ tó bá débi tí ojú ti pòfìrí. Ẹlòmíì yẹ pé ló ń ja ọ̀gá mi àwọn ọmọọṣẹ́ ti ṣépè fún pa ó dàbí nepa ni wọ́n yẹ ṣépè fún nepa títí kan minister of power ní láti jáde ọ̀nà ẹ̀sẹ̀ minister Báyọ̀ Adélábù wọ́n ní ká jọ káyé máa ṣépè fún nepa mọ́ ìtumọ̀ ní pé àwọn kan rí pé èpè yẹn mú nepa so irú ọ̀gá wo ló máa jẹ́ kó máa rókì lọ́kàn orúkọ tèmi Orípadé Olúwadámilọ́lá ọmọ ọba nìrẹ́ káfíńrẹ́ pàdé nígbà mìíràn ó dìgbà o.